ojú ọkọ̀ tí yá o mo fẹ́ kó sinmi lọ kó sinmi bọ̀ wọ́n ní àgbẹ̀rẹ̀ kó ní ogún àrìnà kó ní ọgbọ̀n pẹ̀kí mo kó ní àtọ́ta wọ́n ní àpàdé oṣù mẹ́ta ní akéde títí tó ní dẹ́gbẹ́ ní ẹnu kí n lọ rí kí n bọ́ rí o iye ọmọ tí alápẹ̀lẹ̀ bá kọ́ ìgbàlẹ̀ ní kọ́bọ̀ ìkọ́ àpọ̀dọ̀ kọ́bọ̀ láwọ̀ kí n lọ bá kí n bọ̀. Commander Alimi's son was wounded, his horse shot under him, his guards falling one by one. He tried to rally the retreat. It was Ibadan's drums that echoed across Oshogbo, not Ilorin's call to conquest. Wọ́n ní Fulani forces allied with the Caliphate conquered Ìlọrin. Wọ́n ní àwọn Fulani tó jẹ́ pé kí ni wọ́n wà pẹ̀lú àwọn Sokoto Caliphate wọ́n ní wọ́n ṣe kí ni wọ́n conquer Ìlọrin wọ́n ṣẹ́gun Ìlọrin Èkí Northern Ọ̀yọ́ territory Èkí Northern Ọ̀yọ́ territory so Ìlọrin tá à ń rí lẹ́nu yìí lára àwọn ilẹ̀ tó jẹ́ pé àwọn baba ńlá wa ní nígbà yẹn ni tó jẹ́ pé kí ni ó wà ní northern side of the empire òun ni ṣùgbọ́n kí ni àwọn Fúlàní kí ni wọ́n ṣe kí ni wọ́n conquer Ìlọrin yìí and ultimately led to the collapse of the old Ọ̀yọ́ empire around 1835 to 1837 establishing Ìlọrin. Ó ṣe wà ń yé mi ni àpẹẹrẹ táwọn èèyàn bá ń gba àtọ táwọn Oòduà nation tó bá ń gba ata lórí Ìlọrin ó ṣe wà ń yé mi ni so àwọn baba ńlá ló ti ní Ìlọrin tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tí àwọn Sokoto Caliphate tó wá fẹ̀ sí làwọn Fúlàní ṣe kíni lọ ṣe wà ṣe kíni lọ wá kọ́ńkà Ìlọrin yìí ló sì padà wá di tiwọn ní 1835 sí 1837 ó lágbára o. Ọjà a Yoruba warlord invited Fulani followers of the Sokoto Caliphate led by Malam Alimi to assist in his rebellion against Oyo Empire, which resulted in the establishment of the Ilorin Emirate as a subordinate to Sokoto. A jẹ́ pé tó wáyé pé wọ́n bá dúró ní one-on-one kò likely wípé kí ni àwọn Sokoto Caliphate pé wọ́n máa gbalẹ̀ tó jẹ́ Ìlọrin lọ́wọ́ àwọn baba ńlá wa tó bá jẹ́ pé one-on-one. Ṣùgbọ́n nǹkan tí Gọ́gùn sọ fún àbí ìgbà ni pé kí ni ọmọ Yorùbá kan ló gbàbọ̀dè tó jẹ́ Àfọ̀njá òun ló lọ bá àwọn Fúlàní ṣàjọṣepọ̀ tó invite wọn wọlé wípé kí ni kóun fi borí Ọ̀yọ́ empire to assist in his rebellion òun ló dìtẹ̀ against the Ọ̀yọ́ empire which resulted in the establishment of the Ilorin Emirate as a subordinate to Sokoto. Òun ló fi jẹ́ pé kí ni wọ́n fi gba Ìlọrin so kì í ṣe pé àwọn baba ńlá wa nǹkan tí mo fẹ́ ká dìmú níbi ọ̀rọ̀ yìí nìyẹn o kì í ṣe pé wọ́n ya ọ̀lẹ tí ọ̀lẹ kọ́ lọ́ fi lùzì lọ́ fi pàdánù Ìlọrin torí wípé kí ni ọ̀dàlẹ̀ kan wà láàrin wọn tó ṣe kí ni tó invite àwọn Fúlàní wọlé ó lágbára o. Láàrin àwọn tó gbàjọba lọ́wọ́ Àfọ̀njá ní Ìlọrin yìí ìkan ni wọ́n máa jẹ́ Abdulsalam sacked the Ọ̀yọ́ capital Ọ̀yọ́ Ilé Old Ọ̀yọ́ in 1837 effectively ending the empire's dominance. Àṣẹ lẹ́yìn ìgbà tí wọ́n gba Ìlọrin tán ìyẹn ò tún tó wọn ó wá ń ṣe wọ́n bíi pé kí wọ́n tún gba gbogbo ilẹ̀ Yorùbá tó kù wọ́n bá bẹ̀rẹ̀ sí ní fífẹ́ máa fẹ̀ sí lọ́ndà Abdulsalam so wọ́n lòun ló wá fa ìdí tí Ọ̀yọ́ empire capital àwọn bàbá wa ní Ọ̀yọ́ empire yàgbà yẹn capital wọn wà ní Ọ̀yọ́ Ilé which is Old Ọ̀yọ́ in 1837 òun ló wá fà tí capital yìí tó fi ṣe kíni tó fi gbé kúrò ńbẹ̀ nígbà tí wàhálà àwọn Fúlàní tí ó pọ̀ jù. Number 3 expansion and resistance. Wọ́n ní bí àwọn Sokoto Caliphate yìí ṣe ń fẹ̀ sí kí ni àwọn bàbá wa ṣe ṣé wọ́n gbẹ́nu rọ̀ wọ́n wò ni àbí ṣé wọ́n gbìyànjú pé láti ṣe kíni láti dá wọn dúró níbi fífẹ̀ sí tí wọ́n fẹ́ fẹ̀ sí yìí. The Sokoto backed forces sought to expand further into Yoruba land.
wọ́n láwọn fúlàní yìí wọ́n gbìyànjú láti tún wọlé yorùbá sí wọ́n ti gbà lọrin kò tó wọn wọ́n tún wá wò pé ká tún gba àwọn ibi ẹ̀ yòókù sí kí gbogbo ilẹ̀ yorùbá kúkú di ti fúlàní but were stopped by the Ibadan army at the battle of Òṣogbo in 1840. wọ́n láwọn bàbá wa ọ̀káwọ́ gbéra láwọn bàbá bá wò pé kí ló ṣẹlẹ̀ irú kí ló ń po okò ẹ̀wò lélẹ̀ irú insult wò lélẹ̀ làwọn bàbá bá kó ogun jáde wọ́n kó ogun jáde ogun tí wọ́n máa ń bú ń sìn òun ni wọ́n fi gbalẹ̀ yorùbá lẹ̀ o àwọn bàbá wa kó ogun jáde wọ́n kó ọmọ jáde wọ́n kó ẹrú gbogbo wọn lọ kó jáde àti ọmọlábí gbogbo wọn jáde sí àwọn fúlàní wípé kí ni ẹ̀ ní gbalẹ̀ yorùbá ìyẹn ní 1840 wọ́n ní ìjà yẹn lè kú ní Òṣogbo ni wọ́n ti jà ìjà yẹn wọ́n ní wàhálà yìí òun ló fa ìdojúbolẹ̀ tí ayé táwọn bàbá wa ń jẹ́ gbà àwọn Ọ̀yọ́ empire tí ó fi ṣe kíni tí ó fi dojúbolẹ̀ ṣé pé àwọn fúlàní ṣé pé kì í ṣe pé bóyá wọ́n jẹ́ olórí wa kankan ṣé pé ó ti pẹ́ tí wọ́n ti ń bá wa ṣọ̀tá ṣé pé àwọn bàbá wa nínú bravery wọn nínú akitiyan wọn ni wọ́n jáde sí wọn ní ó jẹ́ kí wọ́n gba gbogbo ilẹ̀ yorùbá tán ṣé pé gbogbo wa fúlàní là bá máa sọ báyìí ṣé pé báyé Ìlọrin ṣe dà yìí ṣé pé bẹ́ẹ̀ ni ayé gbogbo wa náà bá ṣe dà nílẹ̀ yorùbá ẹ jọ̀ọ́ kí wá lè ṣe àwọn bàbá yìí ṣé òun tá à ń sọ ni wípé ìgbà táwọn fúlàní ń bọ̀ yẹn kò jẹ́ kó tẹ̀ kúkú dá wọn dúró rárá kọ́kù ti jẹ́ kó báyìí wọ́n ti jẹ́ kó gba gbogbo ilẹ̀ yorùbá ni gbogbo awuyewuye pé àṣẹfẹ́ máa wà lọ́ndà Sultan of Sokoto kò ní sí àwọn ọlọ́kùnkùn ti máa ní wá wọ́n ní ẹni tó lẹ́rù ló lẹ́rù ẹjọ́ ẹ̀yin sàlàfíà ẹ̀yin Muslim Brotherhood ẹ̀yin alùsùnà ẹjọ́ kí ni ẹ̀ṣẹ̀ àwọn bàbá wa ṣé tó bá jẹ́ ìlẹ̀ wà ní ayé ìgbà yẹn ṣé ohun tẹ́ ń sọ fún wa ni wípé kò jẹ́ kí àwọn bàbá yìí jáde sí àwọn fúlàní kí wọ́n bá wọn jà pé kí wọ́n má gbalẹ̀ àwọn bàbá ńlá tiwọn ṣé nǹkan tẹ́ ń sọ fún wa nìyẹn ẹ̀sìn yìí gan ìgbà míì gan téèyàn bá ń ṣe gan èèyàn á fẹ́ máa wò pé kò tí ẹ fẹ́ yéèyàn mọ̀ ṣé tí ẹ̀yin wọ́n tó jẹ́ alùsùnà tó ń wò mí wọ́n tó jẹ́ Muslim Brotherhood tó ń wò mí wọ́n tó jẹ́ sàlàfíà tó ń wò mí wọ́n tó jẹ́ wàhábíà tó ń wò mí tó bá wà láyé ìgbà yẹn tó jẹ́ ọmọ yorùbá ṣé báwọn fúlàní ṣe dé yẹn tèmi náà bá wà láyé nígbà yẹn tí mo jẹ́ ọmọ yorùbá ṣé báwọn fúlàní ṣe dé yẹn ṣé ó yẹ ká káwọ́ sókè pé ó yá ẹ kó wa lẹ́rú nítorí ìfẹ́ Islam ṣé bó ṣe máa jẹ́ nìyẹn nígbà táwọn bàbá yìí ti wá ṣakitiyan tí wọ́n ti gba ilẹ̀ yorùbá ilẹ̀ fún wa wípé kí identity wa lè remain gẹ́gẹ́ bí ọmọ yorùbá kí ló wá dé ta fẹ́ ya ọmọ àlè tó jẹ́ wípé kí ni a fẹ́ tà wá lọ́pọ̀ fáwọn fúlàní kí ló ṣẹlẹ̀ gangan ṣé tí wọ́n bá jogún an empire because yorùbá là ń tà wá yìí empire ta jogún lọ́dọ̀ àwọn bàbá wa ni because it's a relic of the old Ọ̀yọ́ empire ṣé tí wọ́n bá jogún irú nǹkan báyìí ṣé wàá wá ya ọmọ akótilétà tó yẹ pé wàá kọ̀ dànù o mọṣẹ́ tí wọ́n ṣe kó tó rí kinní yẹn ìwọ kàn máa wá ọmọ àdánù gbogbo iṣẹ́ táwọn bàbá yẹn ṣe tí wọ́n dá rọ́bìtọ̀ lẹ̀ wàá káwọ́ gbéra pé kó má lẹ́nu bẹ́ẹ̀ mọ̀ Sultan of Sokoto ni kó máa sọ fún wa gbogbo àlámọ̀ ìwà nínú ẹ̀sìn òun ni kó máa bá wa ṣe ẹ jẹ́ ká máa ronú ṣe rí ẹ̀sìn ó ní value títí ẹ̀ ṣùgbọ́n ìjọ́mọ ènìyàn náà ó ní value títí ẹ̀ Ọlọ́run dẹ̀ sọ sínú Kùránì wípé kí ni a dá yín ní tribe a dá yín ní ethnic group pẹ̀lú èdè oríṣiríṣi kẹ́ ẹ lè bá mọ́ra yín tó nígbà tí gbogbo wa bá di fúlàní kó tó di pé wọ́n sọ pé àti ìgbà yẹn láṣẹ tó rẹ́sìn Islam yìí ṣe ni ẹ jẹ́ ká bira wa kí ló dé tá fẹ́ ya ọmọ akótilétà báyìí kí ló dé tó fi jẹ́ pé nǹkan kan ò kí ń ta wá lára nínú history ilẹ̀ yorùbá kí ló tó fi rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká gbòye sí gbogbo nǹkan tá à ń ṣe gbogbo nǹkan tá à ń ṣe ló lẹ́sàn-án o omi yorùbá èdè yorùbá tá à ń sọ yìí ilẹ̀ yorùbá tá à ń tẹ̀ yìí oúnjẹ yorùbá tá à ń jẹ gbogbo ẹ̀ ló máa bí wà bí ẹ̀sìn ṣe máa bìyàn bẹ́ẹ̀ ni belong sí particular tribe náà bẹ́ẹ̀ ló ṣe máa bìyàn téèyàn bá dalẹ̀ tribe yẹn àwọn bàbá wa ò fàyè ní àwọn mùsùlùmí tó wà níbàyí lára tí evidence bá dẹ̀ wà pé wọ́n fàyè ní àwọn mùsùlùmí tó wà níbàyí lára ẹ jẹ́ ká rí tó bá jẹ́ pé wọ́n fi ayé ní àwọn mùsùlùmí tó wà níbàyí lára nígbà yẹn ni ṣé gbogbo àwọn central mosque àwọn rí ní ọ̀dọ̀ àwọn lọ́ba tó jẹ́ pé irú ti Ògbómọ̀ṣọ́ yẹn tó jẹ́ pé every ààfin ó ní central mosque ẹ̀ ṣé a máa ní ni ó ṣòwò wípé kí ni àwọn bàbá wa wọ́n gba Islam lọ́wọ́ tọwọ́ tẹsẹ̀ tó dìgbà tó wá di wípé àbáwá di ẹrú fúlàní kó tó di pé a ṣe Islam yìí dógóńgó ni ẹ jẹ́ ká máa ronú o bí ọ̀run ṣe máa bìyàn fún tẹ̀sìn bẹ́ẹ̀ náà ni ilẹ̀ yìí táǹtẹ̀ yìí náà bẹ́ẹ̀ ló ṣe máa bí wá tí a bá dalẹ̀ àwọn bàbá yìí tí wọ́n ṣe akitiyan láti dá àwọn fúlàní ìdúró tí wọ́n jẹ́ kí á dẹrú wọn. Ó máa bójú ọ̀run òkùnkùn lóṣù bọ́lẹ̀.
lélẹ́yìí o. Gidi dé sí Yorùbá o ọmọ aráyé, gidi ṣẹlẹ̀ sí Yorùbá o ọmọ Oòduà o. Àwa máa ṣeun ọ̀rọ̀ là ń bẹ̀. Yorùbá ń ṣera wọn nítorí owó. Yorùbá ń jira wọn lẹ́sẹ̀ nítorí ipò. Ọ̀gbẹ́ni Fálàdé, ọ̀gbẹ́ni Fẹ́lẹ́bí, wọ́n kò lè kó wájà, wọ́n tún kò lóko wá mú. Ọgbọ́n tí wọ́n gbọ́ ló gbé wọn délé ọlá. Ọgbọ́n náà ló tún padà wá sí gbé wọn mọ́lẹ̀ o. Yorùbá yoyoyo bí iná alẹ́. Yorùbá rúrúrú bí omi òkun. Yorùbá bàbá ni bàbá ń ṣe.